nǹkan tọ́lọ́run ń fẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ọmọ tó ń sọ o nǹkan tọ́lọ́run ọba tó ń fẹ́ ní orílẹ̀-èdè Yorùbá tó Ọlọ́run ló dá Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà o àwọn ènìyàn ló kó Nàìjíríà jọ o àwọn èèyàn ni o ká jẹ́ kí eré ẹ̀ kó yé wa dára. àwọn ènìyàn ló kó Nàìjíríà jọ àwọn ènìyàn ló kó Nàìjíríà jọ Ìgbò Yorùbá Haúsá Ìbíbíò Ẹ̀dómà àti bẹ́ẹ̀ lọ àwọn tó kó Nàìjíríà jọ náà ṣùgbọ́n Yorùbá nation àwọn Yorùbá ló kó Ọlọ́run ọba ló dẹ̀ dá orílẹ̀-èdè Yorùbá ọba kọ́ba tó bá gbàgbé ìṣẹ̀dálẹ̀ tirẹ̀ tó bá torí owó tó lọ ṣe nǹkan tí ò ṣe ó máa ń ṣe wá láàánú fún un. bẹ́ẹ̀ni. ṣe wá láàánú fún un ọba gbọ́dọ̀ dúró lórí nǹkan tọ́lọ́run ń fẹ́. Olóyè Sunday Adéyẹmọ tẹ̀tẹ̀ wí yẹn ògbónikanjú ọmọ Yorùbá àwọn akíkanjú ọmọ Yorùbá nìyẹn nígbà kan ká lọ fura kì í ṣe nǹkan tó dáa nìyẹn gbogbo tó bá máa dá kọ́kọ́ máa dàbẹ́ ní pé kínní àti pé kínní kan dẹ̀ tó wà tá a máa gbàgbé dáradára àti tí ò dára wọ́n jọ ń rìn ní. àwa Yorùbá lè pè ní satanic force. àbá fẹ́ sọ pé kò sí ó wà láyé náà ó ń rí gbogbo ẹ̀ náà bẹ́ẹ̀ mọ bí tí Yorùbá náà ti bá dé ńgbà káwọn kan tó dé wọn tó bọ́ sáàrin wa abẹ́ ti gbàgbé yẹn. gbàgbé. ṣùgbọ́n wọ́n bá ṣe jù yẹn lọ Yorùbá ń lọ nǹkan tí bàbá ń sọ fáwa nìyẹn. wípé Yorùbá ń lọ Yorùbá máa dá dúró. pé bí wọn bá kú nìyẹn náà sọ pé kí là ń fẹ́. tó bá ní kí lẹ̀ ń fẹ́ gan pẹ̀lú orílẹ̀-èdè yín orílẹ̀-èdè Yorùbá nation wọlé kó yé wọn ní o Olúwa dẹ̀ jẹ́ kó yé dédé wa orílẹ̀-èdè ṣé ẹni tí a bá dá dúró ẹgbẹ́ orílẹ̀-èdè ká máa bára wa ṣe ní aládùúgbò bọ́lọ́run ṣe ti dá nǹkan tirẹ̀ láti bẹ̀rẹ̀ kó dá wa nìkan náà. tó àwọn ọmọ Yorùbá a kú déédéé àsìkò yìí tẹ́ ẹ bá wò ẹ máa wò pé níbo ni pavilion tún wà yìí orílẹ̀-èdè Yorùbá ni mo wà tó wà ní ẹgbẹ́ kan nínú láàrin orílẹ̀ àwọn èdè Nàìjíríà láàfin bàbá wa Apostle Rasak Kẹ́hìndé ibẹ̀ la wà bàbá tó ṣẹ̀ṣẹ̀ dé láti ìlú Jámánì tí wọ́n ní kí Pavilion TV kó yọjú sí àwọn kí wọ́n ó gbà wá lálejò ẹ jẹ́ mú yín díẹ̀ nínú ọgbà àjàrà bàbá kẹ́ ẹ lè mọ̀ wípé ilé báyìí òun là bọ̀ ìsinmi oko ẹ rí ẹrójú ayé àbẹ́ kílẹ̀ ń wòye ẹ rí oríṣiríṣi èso nínú èyí tí ó bá láìpẹ́ yìí ẹ wá gbọ́ ọ̀rọ̀ látẹnu bàbá wa mo kàn rọra fi eléyìí hàn wá ní kékeré káfí eléyìí ṣe belenja ìyẹn ni pé kẹ́ ẹ kọ́kọ́ wò ó bẹ́ẹ̀ ṣe wá ń wò ó ojú tẹ́ ẹ fi ń wò ó kò ní fọ́ láṣẹ Èdùmàrè ẹ̀yin tẹ́ ẹ wà lọ òyìnbó náà ẹ má gbàgbé o torí bàbá sọ àwọn ọ̀rọ̀ kan nígbà tá a fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò léyìí tẹ́ ẹ ní pẹ́ wò báyìí bàbá tú àwọn àṣírí ńláńlá kan nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá bàbá sọ gúdúgbẹ ọ̀rọ̀ nípa ọ̀rọ̀ bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó fi dé ìran àwọn bàbá wa Professor Banji Akintoye mélòó la fẹ́ sọ nípa ọ̀rọ̀ olóyè Sunday Adéyẹmọ Ìgbòho Òòṣà gbogbo ẹ̀ lẹ́ máa bá pàdé nínú fídíò tẹ́ ẹ fẹ́ wòye torí bàbá sọ̀rọ̀ kí ni ìgbésẹ̀ tó kàn gẹ́gẹ́ bí ẹni tó ti lọ káàkiri orílẹ̀-èdè ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè ni bàbá yìí ti tọ̀ nínú àwọn orílẹ̀-èdè tó wà ní àgbáyé at least bàbá ní àwọn ti lọ sí orílẹ̀-èdè tó lé ní at least 89 to 90% ní gbogbo àgbáyé pẹ̀lú ìrírí kí ni wọ́n wá mú bọ̀ látàjò ara díẹ̀ lẹ́rí ní kékeré yìí bàbá ti wá sọ àwọn ọ̀rọ̀ kan ìdí àti túmọ̀ tí wọ́n fi máa ń wálé ní gbogbo ìgbà ẹ ò nílò láti kẹ́kọ̀ọ́ tó o bá wo fídíò yìí farabalẹ̀ kó o wò ó dáadáa ni má sún síwájú farabalẹ̀ gẹ́gẹ́ bí ọ̀rọ̀ àgbàlagbà bàbá is 78 wọ́n close 79 wọ́n máa láìpẹ́ bàbá máa wọ 80 láṣẹ Èdùmàrè gbogbo wa iná ìlà wa máa wà ń bẹ̀ bó jẹ́ ìlú òyìnbó àádébẹ̀ mo ti ẹ̀ jẹ́rìí bàbá ní orílẹ̀-èdè Yorùbá làwọn ti fẹ́ celebrate ẹ wà aráyé àbẹ̀ ráyé èmi náà kọ́kọ́ múra bí ọmọ ẹ kò yé yín náà mo ṣe kọ́kọ́ múra náà ni pé kí n kọ́kọ́ gbé yẹn wá ní ìgbà tí mo wá débẹ̀ mo rí pé tiwantiwa náà
Yorùbá, ọgbà àjàrà Yorùbá, ọgbà Édẹ́nì àkọ́kọ́ tí ẹ̀ ń sọ ẹgbẹ́ ẹ̀rí eléyìí náà ń pè ní igi tí ń so igbá tí àwọn ọmọ wa ò bá mọ̀. Ẹ wò, ẹ má jẹ́ ń gbà yín lásìkò, ẹ jẹ́ ń gbé yín sọ́dọ̀ bàbá kẹ́ ẹ farabalẹ̀ wo fídíò ohun tí bàbá sọ, àwọn àṣírí àtòhun tó yẹ ká dì mú, ohun tó yẹ kó kàn báyìí fún orílẹ̀-èdè Yorùbá. Ẹ ṣé mo dúpẹ́ o, ẹ bá wa share, ẹ pín, ẹ jọ́ wọ̀ gbòòrò ayé lọ nítorí Ọlọ́run, ẹ bá wa tag, ẹ kọ́ọ̀tì ibi tó yẹ kẹ́ ẹ kọ́ọ̀tì, kẹ́ ẹ jù sí àwọn tó yẹ kẹ́ ẹ jù sí. Ẹ gbọ́, kò ní sú yín, kò ní rẹ̀ yín. Tó bàbá, ẹ káàsán, ẹ kú ọjọ́ méjì mẹ́ta tá a ti gán ní ara. Tẹ́ ẹ bá wojú ìwòran yín, gbogbo ẹ̀yin tẹ́ ẹ ń wò wá, ààfin bàbá wa Apostle Kẹ́hìndé náà la wà báyìí. Lásìkò tá à ń bá yín sọ̀rọ̀ yìí, àwa náà ti darapọ̀ mọ́ wọn nílùú òyìnbó, torí pé orílẹ̀-èdè Yorùbá ni wọ́n wà bá a ṣe ń bá yín sọ̀rọ̀ lọ́wọ́lọ́wọ́. Tẹ́ ẹ bá wo ẹ̀yìn yín, ẹ rí igi kan tó kó èso rò, ẹ ti rí, òun náà ń pè ní igi ń so gbá nílẹ̀ Yorùbá, igi tó ń so igbá ní orúkọ tí à ń pè igi yìí. Ẹ bá sì wo àyíká àti àyídà, ẹ rí i pé gbogbo ẹ̀ ló kún fún èso oríṣiríṣi. Náà ni a fi sọ yìí pé àjò kò dàbí ilé. Kí la gbìn sílẹ̀ Yorùbá tí ò so èso gan pa á. Lẹ́yìn bí ọjọ́ àbí oṣù àbí ọdún tí bàbá ti kúrò lórílẹ̀‐èdè Yorùbá, wọ́n tún wá padà wá. Ẹ wò, ẹ má jẹ́ ń gbà yín lásìkò. A ní ọ̀rọ̀ bíi méjì mẹ́ta láti bá bàbá wa sọ, tí àwọn náà ó sì bá gbogbo ẹ̀yàn ọmọ Yorùbá sọ̀rọ̀. Ọ̀yá, ẹ jẹ́ ń gbé yín dọ́dọ̀ yín wọn kí n fún àwọn ìbéèrè kọ̀ọ̀kan àti ìjèjì. Bàbá ẹ káàsán. Ẹ káàsán o, mo kí yín o, ẹ̀yin ará mi lọ́kùnrin àti lóbìnrin, ọmọdé àti lágbà. Wọ́n ń jẹ yín bàbá. Ẹ ṣé mo dúpẹ́ o, inú mi dùn láti wà pẹ̀lú yín o. Yorùbá lọ wọ́n bọ̀ wọ́n nílé nílé màmá jẹ́. Ilé nílé màmá jẹ́. Bẹ́ẹ̀ ni, kò síbi tó dàbí ilé láyéláyé. Ilé ni. Ilé bàbá ọmọ rẹ̀ ń bọ́ ọmọ lẹ́rù ni àwọn bàbá ńlá wa wí. Ìdí ẹnìyẹn táwa ti wà báyìí tá a fi lè máa ní oore àǹfààní, oore ọ̀fẹ́ láti máa wá síbí. Orí téèyàn ọba ṣe inú kan, ó nígbàgbọ́ dáadáa nínú Ọlọ́run, àti pé ṣé báwọn kan náà ń gbé bí? Bí ẹ ọba rí wúwo jù yẹn lọ, ibà máa ṣe jù yẹn. Àwọn kan náà ń gbé yan náà ni wọ́n. Bí tàwa yìí náà ni wọ́n. Kò dẹ̀ sí nǹkan tẹ́nìkan ṣe tẹ́nìkan ò lè ṣe. Oore ọ̀fẹ́ nírú wa báyìí ní láti lè lọ sílùú òyìnbó. Ìlú òyìnbó rẹ̀ ń ṣe ìlú tiwa. Bàbá, mò ń bọ̀ wá bẹ̀. Ẹ kọ́kọ́ dárúkọ yín fún àwọn tó ń wò yín kí wọ́n ó lè mọ̀ wípé ẹ̀yin lẹ̀ ń sọ̀rọ̀. Orúkọ tèmi ni Apostle Rasaki Olúgbọlá Kẹ́hìndé. Ok, Apostle Rasaki Olúgbọlá Kẹ́hìndé, àwọn lẹ̀ ń gbọ́ yìí. Ìlú wo gangan lẹ̀ ń gbé nílùú òyìnbó? Ìlú tí mò ń gbé nílùú òyìnbó, wọ́n ń pè ìlú yẹn ní Ontop. Lẹ́gbẹ̀ẹ́ Munsterland. Munsterland ni wọ́n ń pè ìlú yẹn. Ní Germany àbí London? Ní Germany. Germany làwa wà. A jẹ́ báńdìrì sí orílẹ̀-èdè Netherland. Ǹjẹ́ yín wà? A jẹ́ pé ẹ jìnnà sí olóyè Sunday Adéyẹmọ Ìgbòho nìyẹn. Rárá. Torí pé Germany náà ni aláyé wà. Bẹ́ẹ̀ ni, bọ̀ tí ó dùn mí púpọ̀ pé mi pẹ̀lú olóyè Sunday àti ìríra. Tí ìríra. Ọjọ́ kan ọjọ́jọ́ kan tí ẹ ṣalábà pàdé ara yín. Lágbára Ọlọ́run. Bàbá, kí ni ẹ lè sọ nípa ọ̀rọ̀ orílẹ̀-èdè Yorùbá gangan tí a pè ní Yorùbá nation? Gẹ́gẹ́ bí àgbàlagbà tá a bá béèrè, ẹ̀ tó ọmọ ọdún mélòó sà? Ó kù díẹ̀ tí máa fi gbé tì báyìí o. Díẹ̀ kékeré ló kù o. Kékeré péré? Ló kù o. Ọpẹ́ ni fún Ọlọ́run ọba. Pẹ̀lú pé mò ń bọ̀, ẹ ti pé kásá sọ pé pẹ̀lú ògo Ọlọ́run ẹ ti gbé ètì, ẹ ti ju ètì lọ báyìí. Ó kù díẹ̀, ẹ máa pé ni mò ń sọ. Lágbára lọ, ẹ sì ju ètì lọ láṣẹ Ìdùmarè. Àmín. Now, nínú ọlá ńlá àti àlàáfíà tó péye, kí lẹ lè sọ nípa orílẹ̀-èdè Yorùbá tá à ń béèrè fún? Jọ́sẹ̀ ṣe pàtàkì ká béèrè fún orílẹ̀-èdè Yorùbá. Ó ṣe pàtàkì gidigidi gan. Kí ló dé?
orílẹ̀-èdè ni wá bọ́lọ́hún ṣe ti dá wa láti bẹ̀rẹ̀ wá nìyẹn. káwọn orílẹ̀-èdè làwa wo. àwa Yorùbá orílẹ̀-èdè kẹ́rí ibi tí wọ́n bá ti ń sọ èdè ìyẹn náà ń pè ní orílẹ̀-èdè ni àwa Yorùbá. a dẹ̀ ti wà a ti ń bẹ káwọn Gẹ̀ẹ́sì tó dé kì í ṣe pé Gẹ̀ẹ́sì ṣẹ̀ṣẹ̀ wọ́n wá bá wa níbí ni àwa ti wà níbí àwọn baba ńlá wa ti ń gbé lórílẹ̀-èdè yìí. a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ Yorùbá ti wà tipẹ́. Yorùbá dẹ̀ jẹ́ ìkan yẹ́rí Yorùbá tẹ̀ ń wí yẹn kò síbi tẹ́ máa lọ lágbàáyé tẹ̀ ní bá àwọn ará wa pàdé tẹ́ ẹ bá lọ síbi kan tẹ́ ẹ bá Yorùbá pàdé ẹ tètè kẹrù yín kẹ́ máa lọ. ibẹ̀ ò dáa nìyẹn kò sí bẹ́nẹ̀ tẹ́ máa dé tẹ̀ ní báyọ̀. kí ni àpẹẹrẹ níjọ́kan èmi wà ní orílẹ̀-èdè tí wọ́n ń pè ní orílẹ̀-èdè orílẹ̀-èdè kan kì í ṣe Jámánì. ẹnìkan bá dẹ̀ rọra bọ́ sẹ́gbẹ̀ẹ́ mi ó ní ẹ káàsán mo ní ẹ káàsán kẹ níbí báyìí báwo lẹ ṣe mọ̀ pé Yorùbá ó lóun ti rí la ojú yín. bẹ́ẹ̀ ni ìyẹn la àmì ìdánimọ̀. bẹ́ẹ̀ ni ó lóun ti rí la ojú yín. so bó ṣe ti rí nìyẹn ẹ dẹ̀ mọ̀ pé gbogbo nǹkan ti Yorùbá Ọlọ́run ọba ó dá wa dára. èmi bí bàbá tèmi nígbà mo wà lọ́mọdé kékeré kí tẹ̀ ní di tíla yìí gan. tó fi wà lẹ́ẹ̀kẹ́ yín. tí ó fi tó ní táwọn bá ti rí mi wọ́n á máa mọ ibi tí mo ti wá. ó sọ fún mi nìyẹn torí bàbá mi olóyè Ẹ̀gbá ni. olóyè Ẹ̀gbá lẹ́yìn náà. Ẹ̀gbá ni rán pàpà. ẹ pẹ̀lẹ́ sà. Ẹ̀gbá mọlísàbí ni mí o. agbóǹgbò àkàrà. Ẹ̀gbá ni mí o. ọ̀dà Ẹ̀gbá ni mí. ọ̀dà bàbá látìgbà tẹ́yìn ti bẹ̀rẹ̀ ilé ẹ̀kọ́ àti títí di àsìkò yìí àbáwọn òrírí yín tẹ́ ẹ ti rí èmi ròyìn pé kò sí rí ìdí tí Yorùbá fi gbọ́dọ̀ lọ mọ́ because ọ̀làjú tó ti dé sí orílẹ̀-èdè Nàìjíríà náà pé ká kúkú dúró kí ẹ̀yin àgbààgbà kẹ́ fi òye bá wa sọ̀rọ̀ pé tó ẹ kúkú jádúrà àbí báwo àbọ̀rọ̀ mi ò yé yín. ọ̀rọ̀ yẹn yé mi dára. torí pé bẹ́ẹ̀ ṣe wá ẹ̀yin lọ iléèwé ọ̀fẹ́. bẹ́ẹ̀ ni. àwa ń lọ iléèwé owó. iléèwé ọ̀fẹ́ ni mi lọ. àdẹ̀rí kó tún ṣe dáadáa náà kò sí ààbò kò sí nǹkan kan. èmi wá rò pé wẹ̀ ṣùgbọ́n ọ̀làjú ti dé irú ìgbà tẹ́yìn fi ń lọ irú nǹkan tán ṣe yìí tá a ṣe fún yín lónìí àǹfààní ẹ̀ lè má wà ńgbà yẹn ṣùgbọ́n ti wà ní ìsìn níbi tẹ́ ẹ bá wà láàrin ìṣẹ́jú kan ìsìn ẹ ti bá gbogbo àgbáyé sọ̀rọ̀. bẹ́ẹ̀ ni báwo. kí ni wàá dé tí ó wá ṣe dandan kí Yorùbá ká máa pariwo Yorùbá nation Yorùbá nation. ìdí tá a fi ń pariwo Yorùbá nation ni wípé orílẹ̀-èdè ni wá lẹ́ẹ̀kan sí orílẹ̀-èdè gẹ́gẹ́ bí àpẹẹrẹ wo la lè mú wá ẹ wo Gẹ̀ẹ́sì bí tá à ń pè ní Gẹ̀ẹ́sì orílẹ̀-èdè làwọn náà orílẹ̀-èdè làwọn wọ́n wà lórílẹ̀-èdè tiwọn ẹ wo bí tí à ń pè ní Netherlands orílẹ̀-èdè ni wọ́n wà lórílẹ̀-èdè tiwọn even Biafra orílẹ̀-èdè ni wọ́n bó tilẹ̀ pé àwọn náà wọ́n sì gbìyànjú tiwọn even Haúsá lókè ọya lọ́hùn orílẹ̀-èdè ó pọ̀ gan ní ibi tẹ́ ń pè ní Nàìjíríà kí wọ́n tó dé kán tó wá pa wá papọ̀ ni àwọn bàbá àwa ti wà láti wà gẹ́gẹ́ bí orílẹ̀-èdè jẹ́ pé èdè tiwa la dẹ̀ fi ń ṣe èdè nǹkan wa. gan tẹ́yìn àwọn tí ò yé ni o. àwọn tí ò yé náà sọ pé kí là ń fẹ́. wọ́n tó bá ní kí lẹ̀ ń fẹ́ gan pẹ̀lú orílẹ̀-èdè yín orílẹ̀-èdè Yorùbá nation wo lẹ̀ kó yé wọn ni o Olúwa dẹ̀ jẹ́ kó yé dédé wa orílẹ̀-èdè ṣé ẹni tí a bá dá dúró ẹgbẹ́ orílẹ̀-èdè ká máa bára wa ṣe ní aládùúgbò bọ́lọ́hún ṣe ti dá nǹkan tirẹ̀ láti bẹ̀rẹ̀ kó dá wa nìkan náà. ọ̀dà nítorí ká máa jẹ ogun púpọ̀ jù kí ni ìyàtọ̀ orílẹ̀-èdè Nàìjíríà àti ibi tẹ́ ẹ wà òun ló lè mú kẹ́ ẹ fi lè sọ pé dandan kí Yorùbá máa lọ. orílẹ̀-èdè Nàìjíríà ò ṣe é bẹ́ẹ̀ bá lọ ń fi Nàìjíríà wé Jámánì ó kàn dira ẹ̀ níyà ni. kí ló dé. ṣòkòrí jìnnà sọ̀rẹ́ ni wọ́n máa ń wí lábẹ́òkúta. ṣòkòrí jìnnà sí ọ̀rẹ́. jìnnà díẹ̀ sọ̀rẹ́. ok. a lè fi Nàìjíríà wé Jámánì rárá Jámánì orílẹ̀-èdè ni wọ́n. orílẹ̀-èdè Nàìjíríà náà. Nàìjíríà ò ṣe orílẹ̀-èdè orílẹ̀ àwọn èdè ni. orílẹ̀ àwọn èdè ni. Nàìjíríà ò ṣe orílẹ̀-èdè.
orílẹ̀ àwọn èdè orílẹ̀ àwọn èdè. bẹ́ẹ̀ ni bá a wà èdè Yorùbá ó wà ń bẹ̀, èdè Ìgbò ó wà ń bẹ̀, Haúsá èdè wà, Haúsá wà ń bẹ̀, Fúlàní wà. Ìbíbíò ó wà ń bẹ̀, àwọn Ìdòmà wọ́n wà ń bẹ̀, bẹ́ẹ̀ 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 wọ́n wá fi èdè English wọ́n fi kó wa jọ. Èdè English yẹn ò rẹ̀ ṣe èdè tiwa. Aya ni. Kò ń ṣe èdè àjèjì ni. Ẹ bá lọ ẹ rí dédé ara wa kọ́ náà gbédè yẹn. Wọ́n bá tẹ̀lé nìkan lọ ilé ìwé ṣe ó mọ̀, gbogbo wa kọ́ la gbọ́ èdè yẹn. Ó dẹ̀ sí ọmọ Yorùbá kan tí ò ní gbédè Yorùbá. Bẹ́ẹ̀ni. Ìyàtọ̀ tó wà ńbẹ̀ nìyẹn o. Àwọn ìyàtọ̀ lórí èdè bẹ́ẹ̀ yẹn. Bẹ́ẹ̀ni. Ó dá nípa ìdàgbàsókè ńkọ́. Ṣé ẹ rí ìdàgbàsókè tẹ rí yẹn irú àwa báyìí pẹ̀lú ìwọ̀nba ìgbà tí mo ti wà níbí a jẹ àǹfààní nínú iléèwé ọ̀fẹ́. Ẹ bá dẹ̀ wo gbogbo industrial estate tó wà ní Ìkẹjà tẹ́lẹ̀. Nígbà ayé àwọn Awólọ́wọ̀ à ń bọ̀ wá bẹ ọ̀rọ̀ bàbá Awólọ́wọ̀ yẹn bọ̀ ẹ sọ lẹ́ẹ̀kan. Tí wọ́n dá sílẹ̀ iṣẹ́ àwọn ará wa tó bá lè gbọ́ kò sí nǹkan tó ń jẹ́ modern school mọ̀ sí secondary modern school wà ń gbà yẹn. Ẹni tó bá jáde primary school tí ò bá lè lọ sí secondary school á lọ sí modern school. Tó bá dẹ̀ wá jáde tán òrìṣẹ́ Ìkẹjà iṣẹ́ ti wà fún wọn ní factory pẹpẹtẹ wọn máa ṣiṣẹ́ ń bẹ̀. Àwọn àǹfààní tó wà nígbà yẹn nìyẹn. Àfẹni tó bá yọ̀lẹ èèyàn á máa rí nǹkan kan ṣe. Tí ó bá ti yọ̀lẹ. Tó bá ti yọ̀lẹ Yorùbá ò dẹ̀ ń ṣọ̀lẹ o. Ẹnìkan bá sọ fún mi pé Yorùbá ọ̀lẹ ni ẹni kó mú yẹn kúrò. Ìwé kọ pàtì kó òdì àdánù. Ó pàtì Yorùbá máa oríṣiríṣi ọ̀nà ló máa gbé kó dẹ́ ṣe rí ó ṣèyàn láàánú láti máa tá a bá gbọ́ pé ọmọ Yorùbá hùwà kan tí lè bá Yorùbá níbi ìwà àgàbàgebè jìbìtì ojúkòkò ọlọ́ṣà Yorùbá ò ń ṣe é. Nígbà àpapọ̀ yẹn ló fa gbogbo àwọn kinní. Ìgbéyàwó ọ̀ràn yẹn ló bí. Òun ló fà á. Àwọn ṣe nǹkan kan náà ẹ jẹ́ àsòtọ́ ọbẹ̀ àkèṣe ẹnìkan bá ní nǹkan kan náà láti gbé ẹ mọ àwọn Yorùbá wọn ní akìmọ̀ ẹ̀dẹ́jọ lẹ́ẹ̀dẹ́. Tálẹ̀ ẹ̀dẹ́ Ọlọ́run lẹ̀ẹ̀dẹ́ náà. Ọlọ́run lẹ̀ẹ̀dẹ́. Ọlọ́run lẹ̀ẹ̀dẹ́ ta ló wá fẹ́ mọ̀ ẹ̀dẹ́ jùlọ. Nígbà tó dá ẹnìkan tó ní ẹnìkan Yorùbá tó lẹ́nìkan Ìgbò tó lẹ́nìkan Haúsá ẹ̀dẹ̀ táwọn mẹ́tẹ̀ẹ̀ta papọ̀ wọ́n yàtọ̀ síra wọn wọ́n yàtọ̀ tọ̀ ẹ̀yà sòótọ́ fúnra wa wọ́n yàtọ̀ tọ̀ bó ṣe ti rí nìyẹn. Ọ̀dà bàbá wa láìpẹ́ yìí nígbà tí àwọn ọmọ Yorùbá tó wá dìde pátápátá pé tó àwọn ń fẹ́ òmìnira wọ́n kọ ìwé gẹ́gẹ́ bí ọ̀mọ̀wé àti ẹni tó ti jáde káàkiri àgbáyé kí lẹ rí sí lẹ́tà tí wọ́n kọ sí Òkè Ọya ìyẹn níbi tí wọ́n ti so wá pọ̀. Ṣé rí Yorùbá ṣọgbọ́n tó mọ́gbọ́n lọ́wọ́ àbí wọ́n òmùgọ̀. Mo dáadáa ẹ mọ̀ pé Yorùbá tí Yorùbá bá máa ṣe nǹkan kan á kọ́kọ́ máa fi sọ fún gbogbo àgbáyé pé òun fẹ́ lọ o òun fẹ́ dá dúró o ní tòun o òun ló faru lẹ́tà tẹ̀yìn yẹn. Yorùbá ń sọ ẹ bá rántí bàbá wa Professor Banji Akintoye mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ wọn. Ẹ rí i pé wọ́n sọ nígbà kan pé wọ́ọ́rọ́wọ́ la máa ń lọ wọ́ọ́rọ́wọ́ àwọn kan tó so mọ́rọ̀ yẹn pọ̀ gan wọ́ọ́rọ́wọ́. Wọ́ọ́rọ́wọ́ bẹ́ẹ̀ ni òun ló ń farú lẹ́tà tí ẹ gbọ́ pé wọ́n kọ tí Yorùbá kọ ẹ tó náà bá ní àwa náà dédé ọmọ Yorùbá pátápátá ló kọ lẹ́tà yìí Olúwa kan bá wa ṣe pé a ní àwọn ọ̀jọ̀gbọ́n láàrin wa aláwọn ọ̀jọ̀gbọ́n ọ̀pọ̀ rẹpẹtẹ gan-an. Ọ̀dà bàbá ṣé bẹ́ẹ̀ ṣe wà nílùú òyìnbó yìí ǹjẹ́ ìgbà kan wà tí ọjọ́ pé máa ń kàn wọ́n yín pé wò ó jẹ́ máa lọ ọdún bàbá mi jàre èyí wà èyí ṣe pé ó yà ọ̀jẹ̀ yín lọ́hùn ibi ọ̀pá yín bọ̀ tẹ́ ẹ máa ń wùn yín pé tó ọ̀yá mo ó tẹ̀ yẹ kúkú máa lọ ilé làbọ̀ sí mi. ṣé ẹ rí ìbéèrè tẹ́ bẹ̀rẹ̀ yẹn dáa púpọ̀ jù èmi gẹ́gẹ́ bí ẹnìkan ìyàwó mi tí mo fẹ́ kì í ṣe Yorùbá ti rí. mọ bẹ́ẹ̀ ni àárín wọn. ìyá mọ aláwọ̀ funfun ni. mo kọ́ sọ fún nígbà tá a mọ̀ra ní more than 50 years. 50. bẹ́ẹ̀ ni more than 50 years. èmi ń lọ lé o ṣé o ṣe tán láti bá mi lọ níbikíbi tí n bá ti ń lọ. wọn a máa tẹ̀lé mi tí n bá yá ti fi yà jẹ o. mo kọ́ sọ fún àwọn òbí mi náà
wọ́n ní kí n má fìyà jẹ kí n wà pẹ̀lú ẹ̀ dáradára. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe wí yẹn, ilé nílé máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn ará wa náà ń fẹ́ wálé ọ̀pọ̀lọpọ̀. Kí ló wá dé tí wọn ò wálé. Ẹ ṣe ìbéèrè tó dáa ni ẹlòmíì wà ń bo ló fẹ́ dé sí tó bá wà. Àti pé àwọn ẹbí wo ló ń fẹ́ wá bá. Bàbá ẹ ní sùúrù, ẹyẹ tó dún yẹn ẹ máa ń gbọ́rú ẹ̀ nílùú òyìnbó. Ó wà bẹ́ẹ̀. Ó wà bẹ́ẹ̀. Àjẹ́ pé Nàìjíríà náà sì ó ní ó ẹyẹ a máa kíkẹ́. Ẹyẹ yìí dáadáa kó síbi tẹ́yẹ ò sí. Ọ̀dà ọ̀ya. Kò sí tẹ́yẹ ò sí, Ọlọ́run ló ní dédé nǹkan pátápátá. Èdè tiwọn ni wọ́n ti ẹ̀ ń sọ yẹn, ó ní ohun tó wí bẹ́ẹ̀ yẹn lọ́dọ̀ àwọn àgbà. A lè ṣàìgbọ́ ọ̀tún ló ń sọ, ó lè máa gbọ́rù nǹkan tá à ń sọ yìí. Kọ́ máa jẹ́rìí sí. Bẹ́ẹ̀ ni. Wọ́n á dẹ̀ ń sọ òótọ́ dẹ̀ ní. Bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n bẹ́ẹ̀ mọ̀ pé oríṣiríṣi ti wà, òtítọ́ ló máa lékè irọ́. Òtítọ́ ló máa lékè irọ́. Èmi ní tèmi gẹ́gẹ́ bẹ́ẹ̀ nìkan o, gbogbo ara pátápátá lèmi mo fi fara mọ́ orílẹ̀-èdè Yorùbá. Ọ̀dà bàbá, pẹ̀lú ìrìn àjò yín àti ọdún orí yín. Ọmọdé sì lèmi. Bó ti wù kẹ́ ọmọdé tó kì í ṣerú àwa, ẹ̀yin lẹ bí àwa. Kábíyèsí Elédùmarè. Kábíyèsí Ọlọ́run. Bẹ́ẹ̀ ni, ṣùgbọ́n Ọlọ́run tó mú kẹ́ ẹ ti lọ iléèwé kẹ́ ẹ ti lọ ẹ ti sáwọn ọmọ yín náà ẹ ti ń bímọ ẹ ti ń wà nípò àgbà nìyẹn. Báwo ni Yorùbá ṣe dé ipò fàsẹ́yìn? Torí ẹ sọ pé a ti ń jẹ́ orílẹ̀-èdè tẹ́lẹ̀, a ti dá wà tá a ti ń ṣayé wa kí wọ́n tó so wá pọ̀. Báwo la ṣe débẹ̀? Ṣé ẹ lè sọ díẹ̀ fún wa? Ṣé rí nǹkan tẹ́ béèrè yẹn, dúdú wà lára ẹ̀, òyìnbó náà dẹ̀ wà lára ẹ̀. Ok, nínú àwọn ìwà tó sún wa dèrò ẹ̀yìn. Ìwà tó ti sọ wá débi tá a wà yìí, dúdú sì wà ń bẹ, òyìnbó náà dẹ̀ sì wà ń bẹ. Torí ìjẹkújẹ, torí nǹkan tó lọ́hún dá fún wa lórílẹ̀‐èdè yìí ó pọ̀ gan rẹpẹtẹ, lọ́ fi agídí kó wa papọ̀. Ẹnikẹ́ni tó bá dẹ̀ dìde tó bá ń sòótọ́, wọn ò ní nífẹ̀ẹ́ rẹ̀. Bẹ́ẹ̀ni. Ẹ̀yin olóòtítọ́ lọ́lọ́run máa wà. Eré mi náà tí mo ń bá yín sọ̀rọ̀ yìí, ìgbà kan rí ká tó pè mí sí iṣẹ́ Olúwa, mi ò lè máa sọ rí ní mo sọ yìí. Mo ń sọ gẹ́gẹ́ bí òye tọ́lọ́run bá fi hàn mí, gẹ́gẹ́ bó ṣe ń bá mi sọ̀rọ̀. Bẹ́ẹ̀ náà pé tó bá jó iṣẹ́ Ọlọ́run, ìta ló fẹ́ bẹ̀rù. Àfọlọ́run tó ràn. Ọlọ́run ọba ló máa bẹ̀rù. Á bẹ̀rù ènìyàn náà, ṣùgbọ́n ìyẹn ò ní pé kó má sọ òtítọ́. Èmi ká tó pè mí ẹnjìníà ni ẹ bá rí dédé ara wa tó tà lọ lo ìmọ̀ lásìkò tí irú mi báyìí lọ. Ẹ bá ti rí wa àìdá kẹ́ni yẹn kó jẹ́ ẹnjìníà tàbí kó jẹ́ architect. Bá a ṣe jẹ́ ní Jámánì nìyẹn. Ẹlòmíì inú wa tó bá dẹ̀ padà wá, àwa dá léṣẹ́ tirẹ̀, èmi dá léṣẹ́ tèmi sílẹ̀ níbi tẹ́lẹ̀. Bẹ́ẹ̀ ni ilé tó wà mẹ́ẹ̀ là ń ṣe ìnú àtúrí nǹkan tí mo ṣe ní Jámánì wood engineering mo ṣe production technique. Òun lẹ ṣe lọ́hùn. Òun ni mo ṣe, bó tilẹ̀ yẹ pé àti ìdè standard yẹn ń bí. Ṣùgbọ́n díẹ̀. Bẹ́ẹ̀ dẹ̀ mọ̀ pé àwọn ará bí yẹn wọ́n bá ti mọ̀ pé ẹnìkan ọ̀dọ̀ wọn ló ti train. Àti pé ṣe rí bọ́lọ́wọ́n bá ṣe ń ṣiṣẹ́ rẹ̀ ó yàtọ̀ sí báwa èèyàn ṣe ń ṣe. Ìgbà tí mi dé pẹ̀lú ìyàwó mi àtàwọn ọmọ mi, akọ̀rin lọ bá dẹ̀ bá ọmọbìnrin kan pàdé. Ọmọbìnrin yẹn pàtijọ́ wà ní ibi tí mo ti kàwé. Ló bá ń bi mí pé kí lèmi wá ṣe ń bí. Èmi wá ń bi pé èmi ló yẹ kó ń bi ẹ́ pé kí ló wá ṣe. Kí ni ìwọ wá ṣe ìwọ gẹ́gẹ́ bí obìnrin? Orílẹ̀-èdè tèmi lélẹ́yìí. Ló bá ní òun á sọ fọ́kàn òun nípa mi. Ó mọ nǹkan tí mo ṣe. Ó dẹ̀ sọ fọ́kọ rẹ̀. Ọkọ rẹ̀ bá wá jẹ́ pé gbogbo contract ńláńlá ó ṣe ń gbé fún mi nígbà yẹn nìyẹn. Ìyẹn lọ́hùn. Níbí. Business náà ń gbé. Ọlọ́run ṣe kọ́kọ́ bá wa ṣe tá a ti. Dìfẹ́ ti dìde nìyẹn. Bá a ṣe dìde. Ìgbẹ́ mọ̀ pé bọ́lọ́run ṣe ń ṣiṣẹ́ rẹ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ ní. Ọ̀dà máa ń sọ. Bàbá. Now, kí lẹ lè sọ nípa olóyè Sunday Adéyẹmọ Ìgbòho àti bàbá Bánjí Akíntóyè? Àwọn bàbá dáadáa ni wọ́n yẹn o. Olóyè Sunday Adéyẹmọ bàbá wa dáadáa ni. Àwọn ọmọkùnrin àtàtà nìyẹn. Mo ń sọ fún yín pé èmi pẹ̀lú Sunday àti máa ń sọ̀rọ̀ dáadáa. Ìgbọ́n ìgbà tí ṣẹlẹ̀ ní olóyè Sunday àdẹ̀ sọ̀rọ̀. Ẹ lose contact. Kò sí contact.
fóònù ti Sunday mi ò ní mọ́ bóyá Sunday ṣì ní fóònù tèmi I don't know àti pé ẹ mọ̀ ẹ́ dẹ̀ pé iṣẹ́ tèmi iṣẹ́ bàbá ni ká máa polongo Jésù kọ́tà pé bàbá di pé mọ́ ọmọjọ́ tó pè mí mo gbọ́. Ó dáa bàbá ẹ pẹ̀lẹ́ dáni. Excuse me, yeah. Now níbi tí ẹ dé yẹn gangan ó dáa nígbà tí ó jẹ́ pé Olúwa ló pè yín tí gbogbo wa mọ̀ tí gẹ́gẹ́ bí ẹ ṣe sọ ṣé Ọlọ́run tẹ̀ ti bá yín sọ nǹkan kan nípa orílẹ̀-èdè Yorùbá. láì mọye ìgbà. Kí ni àwọn nǹkan tí nǹkan yẹn gangan là wá fẹ́ gbọ́ báyìí. nǹkan tí bàbá ń sọ ni pé láti ìbẹ̀rẹ̀ wa lòun ti dá orílẹ̀-èdè Yorùbá. Nàìjíríà àwọn èèyàn ni wọ́n kó jọ èmi ti sọ láì mọye ìgbà. Nàìjíríà àwọn èèyàn ni wọ́n kó jọ Yorùbá nation Olúwa ló ní. Olúwa ló ní. Olúwa ló ní Yorùbá nation. Kí ni ìdí tó fi jẹ́ kí lè rí tẹ́ ẹ rí. ẹ̀rí ni èdè yẹn náà ní èdè. ẹ rí pé èdè Yorùbá ò pé méjì náà a lè ní dialect. àwọn ẹnìkan Ẹ̀gbá àwọn ẹnìkan Èkìtì àwọn ẹnìkan Àwórì àwọn ẹnìkan Ìjẹ̀bú but Yorùbá ní dédé wa pátápátá. ẹ ṣáà get the point mi. bó yé mi bàbá mi. ó ṣe rí ni bọ́lọ́run ṣe ti dá nǹkan rẹ̀ ní ó ti dá wa lórílẹ̀‐èdè wọ́n tó wá kó wa papọ̀. tẹ bá dẹ̀ wo àwọn orílẹ̀‐èdè tí wọ́n kó papọ̀ yẹn Yorùbá ó jẹ́ ìkan tó jẹ́ ògbónikan kíkan ni. ògbónikan gini. ẹ lọ gbogbo àwọn èèyàn ńláńláńlá ẹ lọ wúrú bàbá wa Professor Banji Akintoye oríṣiríṣi nǹkan tó ń ṣe lọ́wọ́lọ́wọ́ pẹ̀lú èjì wọn ṣe bàbá kú ló díẹ̀ ló kù tí wọ́n máa pé 90. èmi pẹ̀lú bàbá nǹkan tá a máa ń pè bàbá kò sígbà tí máa pè bàbá ò lè dẹ̀ dá mi lóhùn kẹ́ lè mọ orú bàbá tá a ní. so àtàwọn èèyàn jankan tó lọ́hún dá sórílẹ̀-èdè Yorùbá ẹ bá ń gbórúkọ àwọn èèyàn ńláńláńlá àbí tó bá lẹ́nìkan Professor Wọlé Ṣóyínká tá a lè ṣe kí n ṣe Yorùbá ni Olúṣẹ́gun Ọbásanjọ́ ńkọ́ Yorùbá wọ́n pọ̀ bẹ́ẹ̀ wọ́n dẹ̀ mọ̀ lágbàáyé gidi. mo kọjá níjọ́ kan ní ẹnìkan bá ń. sorry excuse me. sorry daddy. ẹnìkan bá ń sọ fún mi pásítọ̀ lẹ́nìyẹn ó ti lọ ó bá ń sọ fún àwọn tó wà ńbẹ̀ pé ibi tí mo ti wá ibi tí Ọbásanjọ́ ti wá ni pé Abẹ́òkúta ni mo ti wá Abẹ́òkúta rẹ̀ ni Ọbásanjọ́ ti wá sórí yẹn sì mo kàn ra rẹ́ níjọ́ yẹn èmi ta ló mọ èmi àwọn Ọbásanjọ́ àwọn Táyé nìyẹn. ayé mọ̀ wọ́n ṣùgbọ́n Ọlọ́run mọ̀ ẹ̀yin. Olúwa ṣeun. Olúwa ṣeun. bó ṣe ti rí nìyẹn. so daddy nígbà tí nínú eré kìrìkìtà ló pa orílẹ̀-èdè Yorùbá tá à ń retí yìí kí làmọ̀ràn yín fún àwọn tó ń jìjàgbara yìí torí ó ti ṣe ń pé bí ọjọ́ mélòó mẹ́ta àbí bí ọdún táwọn kan ti bẹ̀rẹ̀ sí ní àwọn ó ti ṣe ń sú àwọn èèyàn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run àtẹni tó ti ní òye. ẹ rí ohun tá a máa sọ tá a dẹ̀ máa ń sọ nípa yẹn ni pé ń bá máa dára àkọ́kọ́ rí bó ṣe rí iná tí ò bá rí bẹ́ẹ̀ kẹ́ lọ fura. ìyẹn pé tí ò bá rí bẹ́ẹ̀ kí wọ́n ó kú bí wọ́n bá fẹ́ yè kí wọ́n ó yè. Yorùbá máa dá dúró Ọlọ́run ló ní orílẹ̀-èdè Yorùbá kì í ṣe ènìyàn. Nàìjíríà àwọn ènìyàn ló kó jọ. Nàìjíríà tá a bá níbi tá à ń pè ní Nàìjíríà nísìn tí Ìgbò bá jókòó pẹ̀lú wa nísìn káwúsá jókòó pẹ̀lú wa nísìn Ìgbò ìbíbí òkú jókòó wa nísìn Ìdómà kó jókòó pẹ̀lú wa nísìn. ìgalà yẹ. táwa ń pè lẹ́ran àwọn kan ń jẹ́ gala. tá a bá ṣèdè English á máa gbé dára wa bí. irọ́. èdè English yẹn ṣèdè wa ni. irọ́ àyálò. bó ṣe ti rí gan nìyẹn. àpẹẹrẹ ẹbẹ gangan nìyẹn. ọ̀dà ká fi eléyìí bóyá ká tó pọn ẹyọ kan ká tó fi eléyìí kó ṣùgbọ́n tiẹ̀ rí àpẹẹrẹ pé Yorùbá ń lọ. gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ yìí àpẹẹrẹ ni. irú àpẹẹrẹ wo lẹ fèsì gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. ẹ wo nígbà tí àwọn kan bá dìde bẹ́ẹ̀ mọ̀ pé wọ́n dìde ẹ worú rálì tí olóyè Sunday tó ṣe. bẹ́ẹ̀ni. ẹ rí bẹ́ẹ̀ ló ṣe pọ̀ tó. bẹ́ẹ̀ni. ẹ dẹ̀ rí pé wọ́ọ́rọ́ ni gbogbo ẹ̀. wọ́ọ́rọ́wọ́ ni. ẹ dẹ̀ rántí ní London recently tó yẹrẹ tó lọ gbé lẹ́tà fún wọn ní British embassy prime minister house. àwọn àpẹẹrẹ nìyẹn pé Yorùbá ń lọ Yorùbá dẹ̀ máa lọ. àṣẹ. Yorùbá máa lọ wọ́n fẹ́ wọ́n kọ̀ Yorùbá máa lọ. jẹ́rí nǹkan tí
irú èmi kọ́tọ́lọ́hún wọn bá fi hàn mí dẹ̀ sí sọ láìmọye ìgbà ẹnikẹ́ni tó bá jẹ́ ọmọ Yorùbá tí ò bá lọ́wọ́ sí kó ṣọ́ra rẹ̀. kó ṣọ́ra ẹ̀. kó má kú sínú ẹ̀ṣẹ̀. torí àwọn kan ti wà tí wọ́n ti kọ́kọ́ kú sínú ẹ̀ṣẹ̀. ibi tí wọ́n dẹ̀ wà a ò gbàdúrà kẹ́ni kankan wà níbẹ̀. náà tí ò bá fọwọ́ sí. àwọn tó ò bá fọwọ́ sí. torí àwọn tó ò fọwọ́ sí wọ́n pọ̀ o wọ́n pọ̀ dáadáa. àní wọ́n máa gbójú síta mo sọ bẹ́ẹ̀ ṣé wọ́n gbójú síta mọ́ gbójú síta. wọ́n gbójú síta náà ẹ mọ̀ pé Ọlọ́run ló sọ. wọ́n ń bọ́ ta o. Ọlọ́run ló sọ. àwọn míì sápamọ́. àwọn tó ń sápamọ́ yẹn náà wọ́n tó bá tún yá wọn náà tó wọ́n ń wí ọ̀dẹ̀ ọ̀dà àwọn náà tún bọ́ dà. ẹ ti gbọ́ tó ń sọ pé Nàìjíríà tiwọn kò ń ṣe má fi Yorùbá tiẹ̀ dí Nàìjíríà tiwọn lọ́wọ́ ni wọ́n sọ. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni. ọ̀dà bàbá gẹ́gẹ́ bí ẹni tó ti gbélùú òyìnbó fún ọ̀pọ̀lọpọ̀ ọdún ẹ fún àwọn ènìyàn wa lámọ̀ràn pàápàá àwọn tó wà níbẹ̀ torí a rí nínú àwọn tó wà ń lo òyìnbó yẹn tó jẹ́ pé tá bá sọ̀rọ̀ gan wọ́n takò wá àwọn tó wà nílẹ̀ yìí gan tí yà ń jẹ wọ́n sì àwọn náà ń takò wá but kò dàbí a rí nínú àwọn aráàlú òyìnbó kan ìpè tí mi bá máa pè àbí mẹ́sẹ̀jì tó bá máa fi ránṣẹ́ báyìí ẹ bá fún wọn lámọ̀ràn. òye bẹ̀yẹn ò tí yé wọn ni. òye wọn ni. òye Ọlọ́run ọba jẹ́ kó yé wọn. àmín. bí ò bá tẹ yẹ pé kí ni díẹ̀ téèyàn máa kúrò ní orílẹ̀-èdè tiẹ̀ tó máa lọ jókòó sí orílẹ̀-èdè ẹlòmíràn. òye wa. bí òye yẹn jẹ́rí ńjọ́ kan pòfẹ́sọ̀ kan ó bá mi sọ̀rọ̀ kan mo dẹ̀ sì máa ń rọrùn ẹ ti dènè lé ó ní kílèmí tẹ́ ẹ mọ̀ nípa Jámánì gan. bẹ́ẹ̀ ó mọ̀ pé mo ní German passport o ó mọ̀ pé ìyàwó mi Jámánì ni o ó mọ̀ pé àwọn ọmọ mi Jámánì ọmọ mi Jámánì èmi tó lára Jámánì. wọ́n ti pín in mọ́ Jámánì ti di Jámánì wọ́n bá fẹ́ pín èmi ò ń ṣe Yorùbá lèmi o ọmọ Yorùbá tó gbé passport German dání Germany dání ọmọ Yorùbá tó gbé passport Germany lọ́wọ́ mo dẹ̀ máa ní passport Yorùbá yẹn níjọ́ kan lágbára Ọlọ́run láìpẹ́ láì jìnnà. ẹ bẹ́ẹ̀ mọ̀ pé bàbá ti sọ ṣe rí ìtẹ́ ẹ̀sán yẹn a máa ń sọ fún wọn ṣe rí káwọn èèyàn kan máa ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ẹnu wọn nígbà tí wọ́n bí ẹ lọ́mọ Yorùbá ibi ló dàgbà sí omomi bí báyìí kó tó wá lọ sọ́hùn lọ sílùú òyìnbó wà ń tàkó orílẹ̀-èdè tiẹ̀ ẹ lè rí German kan láéláé. a máa ní Tinubu lẹ o ṣé ìyà jẹ yín ni a máa ṣùgbọ́n àwọn máa ń wò pé àwọn irú àwọn èèyàn báyìí gan bóyá ní fi wọ́n náírà ránṣẹ́ sílé òye wọn ní irú wọn ò lè wálé bẹ́ẹ̀ ṣe wálé. nígbà tí wọ́n dìbò ní láti àmúwà bí bọ̀dé mi ò lọ dìbò. ngbà kí ni ti. àwa ti mọ̀ yìí pé Tinubu ló máa wà ń bẹ̀ àmọ́ eré ayé wa ṣùgbọ́n èmi ò lè mo mọ Tinubu briefly now àti ríra 1999 rí àti ríra 1999 nígbà tí gbáyé tá a ṣe ń ṣe Nigerian Business Association Nigerian German Business Association àyìnfàìtì Bọ́lá Ahmed Tinubu gbáyé náà fẹ́ di governor of Lagos State wọ́n wá síbẹ̀ níjọ́ náà lọ́hùn jọ́ tí mo rí wọn gbẹ̀yìn nìyẹn náà somebody nígbà yẹn kò náìsì sọmọ Nàìjíríà ẹ pẹ̀lẹ́ dádì. ẹni nígbà yẹn kò náìsì sọmọ Nàìjíríà ẹni mọ́ láti gbà yẹn ṣá. òṣèlú ti wo ojú báyìí. ọ̀dà ẹ bá fi àmọ̀ràn dán olóyè Sunday Igboho lọ́wọ́ àti bàbá Bánjí Akíntóyè torí gbogbo ìgbà láyé ń sọ oríṣiríṣi ni ẹlòmíín pè wọ́n lórúkọ oríṣiríṣi káfí yẹn kó díẹ̀ lẹ̀. tí bàbá wa Professor Bánjí Akíntóyè Olúwa ló gbé wọn síbi tí wọ́n wà yẹn ẹnìkan ò dẹ̀ lè ṣí wọn nídìí. àmín. lágbára Ọlọ́run. bẹ́ẹ̀ni. tẹ́ bá rántí àwọn tí Ọlọ́run máa ń lò nígbà tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí lo Moses nǹkan ẹ mọ̀ pé Moses náà ti dà 80 bí nǹkan ni. bẹ́ẹ̀ni. bàbá dẹ̀ tún lò fún 40 years tó bá jẹ́ pé 120 years. tó fi wọ 120. bàbá ò dẹ̀ ti di 120 wọ́n dẹ̀ máa di 120 wọ́n máa kọjá lágbára Ọlọ́run lórúkọ Jésù. àwọn ọba wa gbé àsíálé ẹni àkọ́kọ́ lọ́wọ́ náà ṣe ìdùmarè. àbálẹ̀ Ọlọ́run gbé síbẹ̀ olóyè Sunday Adéyẹmọ tẹ̀tẹ̀ wí yẹn ògbónikanjú ọmọ Yorùbá ni àwọn akíkanjú ọmọ Yorùbá nìyẹn nígbà kan wọ́n ní Sunday ò mọ̀wé wọ́n ní Sunday mo rẹ́rìn títí
ní àwọn òmùgọ̀ tí wọ́n mọ nǹkan kan àwọn nǹkan tí mo sọ nígbà yẹn nìyẹn bẹ́ẹ̀ni àwọn òmùgọ̀ tí wọ́n mọ nǹkan. ẹ ráìtì. Sunday ò mọ̀wé ṣé Sunday náà lọ sí school náà Sunday bá dẹ̀ sọ English ẹ̀ mọ̀ kó mọ̀wé dáadáa English ẹ̀ perfect. tí ọba kò mọ̀wé ó gbéwèé lọ bá mínísítà. ó dẹ̀ ṣiṣẹ́. ẹ̀yin tẹ́ mọ̀wé tẹ́ ti wà ń bẹ̀ fọ́gbọ̀n ọdún àìmọye ọdún ẹni ó lóun lọ́kọ bàbá ọkọ òun ìbàbá òun ìlú òyìnbó náà darúgbó sí kọjá níwájú síríìtì yẹn rí débi pé yọ wọlé. oyè kiri yẹn torí náà àwọn tó lọ ń gbé síbẹ̀ láti ṣiṣẹ́ yẹn ká fi wọn sílẹ̀ láti ṣiṣẹ́ tiwọn tàwa. àtàwọn ọba ní ṣókí àwọn ọba ń kọ́. tàwọn ọba yẹn ṣe rí àwọn ọba ọba kọ́ba tí ò bá tó bá gbàgbé ìṣẹ̀dálẹ̀ tirẹ̀ tó bá torí owó tó lọ ṣe nǹkan tí ò ṣe ó máa ń ṣe wá láàánú fún wọn. bẹ́ẹ̀ni. ṣe wá láàánú fún wọn ọba wọ́n gbọ́dọ̀ dúró lórí nǹkan tọ́lọ́run ń fẹ́ nǹkan tọ́lọ́run ń fẹ́ ní orílẹ̀-èdè Yorùbá ọmọ tó ń sọ o nǹkan tọ́lọ́run ọba tó ń fẹ́ ní orílẹ̀-èdè Yorùbá tó ń kọ́ Ọlọ́run ló dá Ọlọ́run kọ́ ló dá Nàìjíríà o àwọn ènìyàn ló kó Nàìjíríà jọ o àwọn ènìyàn ni o ká jẹ́ kí eré àìkú yé wa dára. àwọn ènìyàn ló kó Nàìjíríà jọ àwọn ènìyàn ló kó Nàìjíríà jọ Ìgbò Yorùbá Haúsá Ìbíbíò Ẹ̀dómà àti bẹ́ẹ̀ lọ àwọn tó kó Nàìjíríà jọ náà ṣùgbọ́n Yorùbá nation àwọn Yorùbá ló kó Ọlọ́run ọba ló dẹ̀ dá orílẹ̀-èdè Yorùbá bó ṣe rí nìyẹn nǹkan tó lọ́n bá dẹ̀ dá ó ṣòro láti parẹ́ bẹ́ẹ̀ nìkan bá ń bá orílẹ̀-èdè Yorùbá jà ó ń bọ́ lọ́wọ́ ọba jà ní. bẹ́ẹ̀ni. ó ń bọ́ lọ́wọ́ ọba jà ní gbogbo àwọn tó ń bá bàbá Professor Banji Akintoye jà wọ́n bá bàbá jà ó ń bọ́ lọ́wọ́ ọba jà ní. bẹ́ẹ̀ni. ẹ rántí ìgbà tó ń lọ ká olóyè Sunday mọ́lé tí wọ́n fẹ́ pa. ta ló yọlẹ̀. Ọlọ́run ní nítorí pé Ọlọ́run wà lẹ́yìn rẹ̀. Ọlọ́run ọba dẹ̀ máa wà lẹ́yìn dídì wa pátápátá níbi tó bá wà. bí lásàrì yẹn ṣe jẹ́ nìyẹn. ẹ ṣe àdúpẹ́ a tún máa wá bá bàbá kí wọ́n tó padà sí ìlú òyìnbó ẹ̀yin olólùfẹ́ wa tẹ́ ẹ ti ń gbọ́ wa látàárọ̀ àdúpẹ́ lọ́wọ́ yín púpọ̀ a tún mú nǹkan míì wá láti ọ̀dọ̀ bàbá tá a bá láǹfààní àti padà rí wọn kí wọ́n tó padà sílùú òyìnbó torí bàbá wa gba àtẹ́gùn orílẹ̀-èdè wọn bẹ́ẹ̀ ni so ẹ ṣe àdúpẹ́. Olúwa ṣe o àdúpẹ́ ẹ ṣe o Pavilion TV ẹ ṣe àdúpẹ́ o ọpẹ́ ní fọlọ iléeṣẹ́ yẹn á lọ sókè dáadáa. àmín o.